ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú fọmọnìyàn ṣe ẹ ò rí wa ẹ sì ń fẹ́ràn wa ọ̀rọ̀ tá a fi máa ń ṣíra wa létí láàrin ìṣẹ́jú péréte rèé o pẹ̀lú èmi ọmọ yín Kolawole Ajala ọ̀rọ̀ yahoo tó gbàlú wa kan ló gbé mi wá o ẹni tí ó bá ní yahoo lòun yàn láàyò ní tòun ẹ fi ilẹ̀ ẹ má bá wí àgbà lọ́wọ́ mẹ́rin ni alọ́kọ́ lòun kígbe ní o alọ́nilọ́wọ́ gbà ní gbéwìrì ní olè ọlọ́ṣà ọ̀gára ọlọ́ṣà ní pẹ̀lú ọpọlọ rẹ ti dìre 419 ní ọ bí aláàárọ̀ bá ní kó dáa fún ọ ọdọ̀ wù àlálẹ̀ bó bá dáa fún ọ láàárọ̀ tínú rẹ ń dùn kí ni o mọ̀ tí yóò jẹ́ àtúbọ̀tán rẹ lọ́jọ́ alẹ́ ìka àbámọ̀ tí o fẹ́ tìbẹnu lọ́jọ́ alẹ́ ló fi ń jẹ chicken yìí o ẹ ti bà ayé jẹ́ ẹ ti bà ọ̀run jẹ́ ọ̀run sì ti ń bínú sí yín o jẹ́jẹ́ ni àwọn òyìnbó design internet wọn ò ní irúfẹ́ nǹkan tí ẹ̀yin ọmọdé wọ̀nyí ní lọ́kàn tí wọ́n fi ṣe ohun tí wọ́n ṣe ìwà apanilẹ́kúnjayé ilẹ̀ yìí ń lò fún o àwọn tí wọ́n ti fi àárọ̀ ọ̀sán àti ìrọ̀lẹ́ ọjọ́ ayé wọn ṣiṣẹ́ lẹ́yìn fi ọgbọ́n irọ́ àti àrékèrèkè gbà tọwọ́ wọn àágùn aláàgùn ló fi ń gun mọ́tò 20 million káàkiri àdúgbò yìí o gbogbo yín náà lẹ́mọ̀ wọn ládùúgbò ẹni tẹ́ ẹ gbà tọwọ́ rẹ̀ tí ò bá bẹ lọ́wọ́n ọba sí yín tó bá rán ògùn láka ayé ọ̀sì mọ́lẹ̀ òrómi ńlẹ́ fẹ̀jẹ̀wẹ̀ ọ̀dáṣọ ńlẹ́ fi mọ̀kímọ̀ bora tó bá rán oníṣẹ́ sí yín àti gbogbo ẹni tó jẹ́ inú àgùn rẹ̀ lọ́nà àìtọ́ eléyìí tẹ́ ẹ gbà lọ́wọ́ rẹ̀. àánú á máa wá ṣe ni nígbà tí a bá gbọ́ròyìn pé jàǹbá mọ́tò kan ṣẹ̀ ó gbẹ̀mí àwọn ọmọ 5 tọ́jọ́ orí wọn ò tógún ọdún lọ àwọn èèyàn ò ní mọ̀ pé èrè iṣẹ́ ọwọ́ yín lẹ̀ ń jẹ àbí ọmọ ọdún mélòó ni eléyìí tí wọ́n ṣe estimate ilé tó kọ́ tó ní 25 million naira mọ́tò tí ó ń gùn tó ní 20 million naira ẹ̀ló tó wà lọ́wọ́ rẹ̀ tó ní 1.2 million naira àwọn tí wọ́n sin ilé iṣẹ́ ìjọba àbí ti aládàáni wọn ò lè ná owó tí ìwọ àtàwọn ọ̀rẹ́ rẹ bá ná láàrin oṣù 6 ìwọ òbí alágbàtọ́ ọlọ́run ò mà ní jẹ́ kó o fojú sunkún ọmọ ọ wo ọmọ rẹ láwò sunkún ìwọ ń wò ó láwò rẹ́rìn-ín. ìyá àti bàbá alámọ̀rí ẹ ò mà ní rógun ìkáwọ́ lórí fẹsẹ̀ janlẹ̀ lójijì lórí ọmọ ìyẹn ọmọ tẹ́ ẹ bá lè bá sọ̀rọ̀ tó bá gbọ́ ni o tẹ́ ẹ sì lè pè sákìyèsí torí òbí tó bá ní kọ́mọ òun má sunkún làárọ̀ wọ́n jọ máa sunkún lọ́jọ́ alẹ́ ni o èyí ní fún ẹ̀yin ọmọ yahoo tẹ́ ò tí ì plus ẹ̀ apá kejì títí dé ìkarùn ń bọ̀ lọ́nà yahoo plus money ritual òbí àtẹbí ọmọ yahoo àtẹnu tó fẹ́ gbẹnu sí Kolawole Ajala lórúkọ mi ẹ follow wa lórí Instagram ẹ like page wa lórí Facebook ẹ subscribe sí YouTube channel wa a ò ní rárìn fẹsẹ̀ sí o àmín.